rí reason táwọn èèyàn fi ń pariwo Yorùbá nation lójoojúmọ́, táwọn èèyàn ń pariwo Biafra all the time. Nothing seems to be working out. Understand? And this is the reason tí many people fi ń pe Nigeria ní zoo. Lọ arrest èèyàn all because wípé ẹnìkan wá report ẹ̀. Not that you even go to his house to go and arrest him o. Ẹ̀tàn ẹnìyẹn síta, arrest ẹ̀tàn nítorí pé ó jẹ́ èèyàn kan lówó. Ó wá dé ọ̀dọ̀ yín ní police station, wọ́n sọ fún yín pé bóun ṣe wà yìí o, òun sì ní owó tó tó 350,000 lọ́wọ́. Owó tó ń dẹ̀ jẹ ní yìí is just 200,000, so òun ready láti san owó ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ wá lẹ́gbàá, ẹ refuse kó make payment. Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí channel yìí. Fídíò tí mo fẹ́ fi hàn yín tẹ́ bá gbé máa rí pé kíní ẹ̀ ó bá yẹn lọ́kàn jẹ́ gan, kò ń ṣe nǹkan tó dáa. Why is it like that? Is this the way we are going to continue? Ẹ wá deny ẹ̀ ní payment láti san gbèsè tó jẹ nìyẹn nígbà tó ti wà lọ́dọ̀ yín. Àwọn family náà wá ń pàrà pé ẹ fún ọmọ àwọn, ẹ release ọmọ àwọn fáwọn, títí tí ó wá fi di òru lẹ́sẹ̀ wá ń pè àwọn family pé ẹ wá gbọ́ ọmọ yín o. Ṣé ọmọ ló ń gba bíìlì lágo 2 òru ni àbágo 11 alẹ́? Ó wá di àárọ̀ ọjọ́ kejì wá ń pè àwọn family pé òkú ọmọ yín ti wà ní mọ́ṣúárì o. I don't. Please watch the video and hear from this woman. Láwa báyìí, so everybody used to wá bí báyìí, so ara àwọn tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé àwọn náà bẹ bí wọ́n fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ níbí. Gbogbo ọmọ Nàìjíríà ẹ káàárọ̀ o. Ọlọ́run ní jẹ́ ká fi ojú sunkún ọmọ o. Ṣùgbọ́n àwa ti rí kan láti àtàná báyìí tó dẹ̀ jẹ́ kàyéfì fún mi torí mi ìrírù rẹ̀ rí láyé mi bí ìgbà tí mo wo fíìmù ọ̀nẹ́ lọ́sẹ̀ rí lójú tèmi. Àwọn ọlọ́pàá headquarter nílọrin, ọlọ́pàá headquarter nílọrin, òun ni wọ́n wá àrẹ́sì àbúrò mi ní alẹ́ yẹn, wọ́n wá àrẹ́sì ẹ̀ níta, wọ́n wálé, ọlọ́pàá ní láti wálé wá àrẹ́sì ọmọ ni. Ẹ wá rán yàn yí pé kí wọ́n tàn jáde fọmọ bọ̀ wá sí ìta Balógun Fúlàní. Ọmọ yẹn wá jáde wá sí ìta Balógun Fúlàní ní ìjẹta ní kẹbi around 5:30 ìrọ̀lẹ́. Ọmọ yẹn jáde pẹ̀lú ẹni tó tà tó pè lórí fóònù pé kọ́mọ bọ̀ wá òun fẹ́ rí níta Balógun. Tọmọ yẹn ti jáde kódà ikú kan sọ pé bá mi ṣe ṣùkẹ́dẹ̀ o torí ọ̀dọ̀ títí tèmi ló ti kúrò ní ìjẹta yẹn. Ó kúrò ọ̀dọ̀ mi níjẹta, ó lè gbowó àjọ, ó ní kí fún mi láti lówó àjọ láti 350,000 naira ni mo kó fún un. Sọ mo wá kó yẹ fún Adélé, ẹ wá ń pè é pé kó wá. Ọmọ yẹn wá dé ìta Balógun, ẹ wá arrest ọmọ. Ẹ jẹ́ káwọn òbí rẹ̀ ká mọ anything, ẹ arrest ẹ gbé lọ. Ẹ arrest ọmọ yẹn tọ́tẹ́ gbé lọ. Ọmọ yẹn dé police station, ó dẹ̀ jẹ́ kí n pe àwọn tó ní mí. Ó láti pe ìyẹ́ wa dé police station, ó rí ọmọ rẹ̀, ó wá sọ fún yín pé 350,000 ń bẹ lápò rẹ̀. Ẹ yọ 200,000 tẹ́ ní ọ̀rẹ́ rẹ̀ tó jẹ lọ́wọ́ arrest ẹ̀. Ẹ yọ 200,000 yìí kí ẹ jẹ́ kí mo mú ọmọ mi lọlé. Ẹni kò sí tó jọ bẹ́ẹ̀. Ẹni kò sí kankan tó jọ bẹ́ẹ̀ wípé ẹni tó arrest ò sí lára, tó bá dé wọ́n yanjú rẹ̀. Ṣọ́yẹ yìí kò sí bí ìyá yìí ò ṣe sọ̀rọ̀ tó lẹ́ni tó jẹ́ mọ́mì wa, kò sí bí ó ṣe sọ̀rọ̀ tó. Ẹ gbà láyè láti jẹ́ kí ọmọ rẹ̀ kó tẹ̀lé lọ sí ilé, ẹ ló di ọ̀la tẹ́ni tó arrest ẹ̀ bá dé. Ṣé ẹ bá mi bí ọmọ Nàìjíríà ọlọ́pàá headquarter nílọrin, ẹ ti ṣe é fi eré ìsì àṣemọ́. Àlẹ́ yẹn o, ṣùgbọ́n Ọlọ́run wàláhì làzim ẹni bá ti ní Ọlọ́run gbogbo lónìí. Gbogbo ọmọ yóò kí rọ́kẹ̀ fọ́, kò sí tó kan wọ́n ní ọlọ́pàá Gabriel, wọ́n ní Dáúdù, ọ̀gá ọlọ́pàá máa gbọ́, Dáúdù máa gbọ́. Ẹ mọ̀ gbọ́ báyìí, ẹ wá di aago 10 alẹ́ mi ò gbọ́ tọ́lọ́pàá tí mo ń pè é pé kí wọ́n wá béèrè ọmọ rẹ̀ láago 10 alẹ́. Ẹ wá pẹ̀ títí láago 10 dáago 2 òru wípé káwọn bò wá káwá béèrè ọmọ wa. Ẹ dákun ṣe mọ́ rí bẹ́ẹ̀, ọmọ Nàìjíríà gbà mí ṣe mọ́ rí bẹ́ẹ̀. Ó wá di láàárọ̀ ọjọ́ kejì, ẹ wá ní káwọn bọ̀ wá o. Ẹ̀yin ti gbé ọmọ lọ sí mọ́ṣúárì, ọmọ ti kú, ẹ bá mi gbọ́ ẹ wò. Ẹ wá lẹ́nu èmi
aṣọ ọrùn ránẹ̀ tó jẹ́ pé ó máa ń ràn ní ẹnu òun ni ó fi pokùnso fúnra rẹ̀ nínú sẹ́ẹ̀ ẹ̀jẹ̀ yọ nímọ̀ ẹ̀jẹ̀ yọ lórí ṣé ó pokùnso nìyí ọmọ Nàìjíríà gbà mí ọmọ Nàìjíríà bá wa dá sọ́rọ̀ yìí àwọn ọlọ́pàá fi ọwọ́ ọ̀nà gbà wá lójú wọ́n fi ọwọ́ ọ̀nà fi gbà wá lójú ẹgbà wá ọmọ Nàìjíríà bá wa dá sọ́rọ̀ yìí gbogbo jọlọ́lísì bá wa dá sọ́rọ̀ yìí gbogbo mídíà pátá bá wa dá sọ́rọ̀ yìí Abdulrahman Abdulrasaq gómìnà Abdulrahman Abdulrasaq Inspector General ọba wa ìlú Ìlọrin ẹ dákun torí tó lẹ́ẹ̀ bá wa dá sọ́rọ̀ yìí ẹ bá wa dá sọ́rọ̀ yìí ọmọ yìí kò kí rókè kí fún àbọ̀jẹ̀ kí yà yìí jẹ wá gbé ẹ bá jẹ́ kí yà yìí jẹ wá gbé torí tó lẹ́ẹ̀ ṣàánú wa ẹ ṣàánú ẹ bá jẹ́ wọ́n tí mo ṣe lẹ́nu kọta rẹ̀ ẹ ṣàánú wa ẹ sì dánú wọ̀ ọmọ Nàìjíríà eléyìí ọ̀bọ̀rọ̀ náà wàláhì tàlásímọ́bì láhì lẹ̀ sí láhì wa gbogbo tó bá gbà pátá wàláhì wùlá gómìnà Abdulrahman Abdulrasaq kò ní bàjẹ́ lórí yìí o àwọn kí ọlọ́pàá yìí ọ̀fẹ́ bàtẹ́ náà yìí jẹ́ o kò ní bàjẹ́ lórí yẹn bá wa dá sí ọ̀rọ̀ yìí torí tọ́ náà màá sálámù Nàìjíríà bá mi dá sí. ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà orúkọ tèmi ni Honorable Jimoh Ismail Ọládìméjì tí mo jẹ́ ẹ̀gbọ́n tó jí fada sáà. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi subscribe sí channel yìí ẹ share video yìí ẹ comment nǹkan tẹ́yin náà bá rí sí àwọn Nigerian police on need láti improve like protocol ṣé kò sí protocol kò sí guideline fún operation wọn ni àbí ta ni inú ẹ̀ máa dùn kó rọ́mọ ẹ̀ àbí kó rábúrò ẹ̀ àbí kó rí ẹbí ẹ̀ tá lọ lock up illegally tó lò more than 24 hours nínú àtìmọ́lé tó wá ń dàárọ̀ ọjọ́ kejì tẹ́ wá ń pa àwọn ẹ̀ pé ẹ wá gbókùn yín ní mọ́ṣúárì o ẹ wá gbókùn yín nínú morgue